ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará mi nílé lóko bó ní nǹkan ládùúgbò yín lọ́lẹ̀ Elédùmarè á máa dùn fún wa ni kò ní kàn o ẹ ò ní mọ̀ nira lọ́lẹ̀ Elédùmarè kókókó báyìí lára ọ̀tá lè dítẹ̀ ní rọ̀gẹ̀dẹ̀ ayé yín ò ní nira ẹ wò ó lórí ètò ojúwe ibi tí mo ti rìn kiri ni mo ti kọlu post yìí owó tí àwọn ààrẹ orílẹ̀-èdè wa ṣẹ̀ṣẹ̀ ṣe jáde ni ẹ wò oríṣiríṣi kọ́mẹ́ǹtì oríṣiríṣi ọ̀rọ̀ wuyewuye ló wà lórí ẹ̀ àwọn mìíràn kan sọ pé gọ́fìmẹ̀ntì ẹ̀yin ìjọba ṣé you dey whine me ni àwọn mìíràn sọ wípé ìgbà tó bá ti náwó òun tó ti pàpò kan ló ti mọ̀ pé ó ti pọ́n fún ẹ tó lápò kan pọ́n wọ́n ní if you don spend and reach 200 you go know say something don happen something don do you e don later red for you. àwọn mìíràn sọ wípé owó wa ti ń padà lo filter ìyẹn Snapchat àwọn mìíràn tún sọ wípé wọ́n ti po kẹ́míkà pọ̀ àwọn ọmọ sáyẹ́ǹsì ìyẹn ni wípé owó yìí ó dájúdájú wípé inú aró blue ni wọ́n fi owó yìí sí àwọn mìíràn sọ wípé lẹ́yìn tẹ́ ti pààrọ̀ owó yìí ṣé mo lè fi ẹgbẹ̀rún kan ra oríṣiríṣi nǹkan tó wù mí ṣé ẹ ti sọ ètò nípa bí nǹkan ṣe máa dẹ̀rọ̀ fún gbogbo wa bí nǹkan ṣe máa lọlẹ̀ tó ṣe ń wọ́n sí lójoojúmọ́ yìí ò yé wa mọ́. àwọn mìíràn sọ pé kó kúkú fi expiry date sí a mọ̀ wípé tówó yìí bá ti expire ó ní ìgbà tó yẹ ká fi ná owó yìí àwọn tó ń kówó pamọ́ wọn ò ní lè máa ṣe kíni wọn ò ní lè máa jí wa lówó gbé mọ́. ẹnìkan ní ẹni tó bá ṣerú eléyìí fún orílẹ̀-èdè mi tí ò jẹ́ kí orílẹ̀-èdè mi mọ tó ń ṣe ó ní kò ní dáa fúnra ẹ bẹ́ẹ̀ ẹ wo ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn odi kí lẹ́yìn rí sí owó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe jáde yìí ẹ dọ́ọ̀bù kọ́mẹ̀ntì ẹ dọ́ọ̀bù èsì ẹ jẹ́ ká mọ tẹ́yìn rí sí owó yìí ẹ wò ní tèmi mi ò jẹ́ báwọn sí ń di ọ̀tẹ̀ ó ti ẹyin àwọn òpàdé nígbà mìíràn ẹ ṣé kiri gan ẹ kú bẹ ṣe bá mi gbọ́ ètò yìí yóò dùn fún yín lálẹ́ Elédùmarè ó dàbọ̀.